Ẹ káàárọ̀, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo tẹ́ tí ń gbọ́ mi ní káàkiri gbogbo àgbáyé. Orúkọ tèmi ò yí padà, Gani Àyìndé Koko Zaria, Zagaza American boy. Mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa fídíò kan ni mi láìkí máa ṣerú kan báyìí. Ní ìṣọ̀lá jọjọ́ ìmọ̀ ń wòran ni. Àmọ́ iye kan táwọn èèyàn ti sọ ìsọkúsọ tó dẹ̀ gbọ́ tẹnu tó dẹ̀ ń ṣépè fún mi. Mo fà á lọ́lọ́run lọ́wọ́. Bí ọ̀rọ̀ Láwòrí ò ṣẹ̀mí rí. Ó ti pè mí ṣiṣẹ́ pé kí wọ́n bóun ṣiṣẹ́ ní ajílété. Èèyàn mi ní tó bá rí mi tí máa ní lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ní. A close gan. Àmọ́ wọn á gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣeun léṣe kí ló ṣe fún mi. Èmi mẹ́mi ṣe wà yìí. Èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Èmi bí kọ́ lọ́wọ́ ọba nìkan ló jù wá lọ. Gbogbo ẹni tó bá wà ní kọ̀kọ̀ tó bá ń tàfà sí mọ́lẹ̀ ó kó nǹkan lọ́wọ́. Láwòrí mi ò ní nǹkan àti ṣépè fún ẹ o. Èmi kàn kò wé kó fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ́ kó fi búra. Tó bá mọ̀ pé èmi mo rán yàn kankan kan lágùn mọ́ ẹ lórí. Gbogbo nǹkan tó bá ti nílé ayé ẹ kó fi búra. Ìgbà tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni. Adẹ̀pọ̀ mẹ́ èrò pọ̀ mẹ́ yẹn. Àdúró dẹ̀ pọ̀ mẹ́. Mo yẹ ní Láwòrí báwo ni àjànà kò sí nǹkan má bínú ọjọ́ pé mi wá ṣiṣẹ́ tó ní kí n ṣe. Èmi kàn ń ṣe fíìmù náà. Ó dẹ̀ ń produce mo mọ̀ wọn pé onífíìmù náà wọ́n struggle fún ilé ayé ara wọn ni. Kí ló ṣe fún mi? Àníjà. Ó dẹ̀ lọ sórí stage àtòrí stage bí èèyàn bí méjì ló bẹ ẹja lórí stage yẹn. Olórin tó ń play àwọn ń gbádùn ẹ̀. Ó dẹ̀ gba máìkì lọ́wọ́ ẹ̀. À ń wo gbọ́ ẹ̀ náà bí èèyàn méjì. Ó dẹ̀ ń bọ̀ látòrí stage mo dẹ̀ gbìgbìgbì mo dẹ̀ rí pé wọ́n lágùn mọ́ ẹ lórí. Ta ló ṣe orúkọ báyìí wọ́n dábẹ́ ẹ̀dùn agbó ńlá ni o. Ìdímúdé ni mo ń sọ. Mo dẹ̀ di ẹ mú Láwòrí. Mo dẹ̀ ní àwọn ọ̀gá kan wọ́n dẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ mi jẹ́ kó bẹ́ẹ̀ sì kankan gbogbo àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ sì ta ló ṣe orúkọ báyìí fún Láwòrí. Mo dẹ̀ gbé ẹ inú òjò. Mo rìn more than 30 minutes ká tó rí hospital. A dẹ̀ di hospital Láwòrí. Mo ṣáàdúrà tó ṣe fún mi tán. Mo dẹ̀ treat ẹ. Mo dúró ń bẹ̀ mo sanwó gbogbo ẹ̀ mo ti fún ẹ lówó béèlì ẹyọ kan mo fún ẹ. Mo dẹ̀ dé mo ní kí ló ń bá wọn fà owó náà sọ fún ẹ pé o mọ̀ ọ́ tó ṣe ìkọ́ náà ní kó ṣe ló ń ṣe ẹ lórí tó bá ní kó pè ló ń pè. Fún ẹ o sọ̀rọ̀ yẹn fún mi mo ti sọ fún ẹ pé gbogbo nǹkan tó bá ti ní láyé kó fi búra. Tó a pé mi mọ̀ ọ̀kan àmọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo mọ̀ èmi fà yín lé kóòtù Ọlọ́run lọ́wọ́ mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mi nídìí àdìsọ wọn kan. Adẹ̀jọ kó lọ hospital yẹn nìkan bí aago kan òru òjò kó sọ́dọ̀ mi. Ìyàwó ẹ̀ ò mọ̀ ọ̀kan èmi ti pé ìyàwó ẹ̀ dẹ̀ máa sunkún èmi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ o bí tó ṣe ń rọ́ṣẹ̀ mo ti bù ú ṣe pé Láwòrí mo dẹ̀ sí ná ìyàwó ẹ̀ lówó mo fún wọn náà pé ojókòó tí mi more than 1 hour ìjọ Tuesday lọ́rùn ẹ̀ ìjọ tó wá di Wednesday láàárọ̀ Láwòrí ó pè mí ó ṣàdúrà fún mi Láwòrí ó ṣàdúrà fún mi ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ ó pè mí ọkọ̀ lọ́hùn tí máa parọ́ fún ẹ ó pè mí jọ Wednesday tó bẹ̀ ṣàdúrà fún mi ẹ ṣé nǹkan kan mo ní à tó yẹn wẹ́n tó bẹ̀ tó bẹ̀ jà ó ṣe wọn kan náà tàbá ń fọ̀rọ̀ wà fi wálẹ̀ èrò pọ̀ mẹ́ ṣé máa pọ̀ mẹ́ yẹn pàtẹ́ dárúkọ àwọn kan mo ní anybody ò sí bẹ́ẹ̀ mi nìkan mo rí ẹ lọ́ọ̀kan torí kó jòrò àdìdé sókè mo rí ẹ Láwòrí ìbẹ̀rù Ọlọ́run èmi ò nídìí àti sọ̀rọ̀ ọ̀rọ̀ kankan èmi mọ̀ àwọn tó ń rán ẹ àmọ́ èmi fà wọ́n lé kóòtù Ọlọ́run lọ́wọ́ kò sí pé ìwọ ló máa sọ mí dẹni lẹ́lẹ̀ èmi tí wà lókè náà mo dẹ̀ ní jábọ́ lágbára Ọlọ́run gbogbo ẹni tẹ́ nífẹ̀ẹ́ mi ẹ̀ ní jábọ́ gbogbo ẹni tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ ń pè mí ẹ̀ ní jábọ́ wọ́n fẹ́ borúkọ ara wọn jẹ́ nǹkan sorúkọ tèmi wàláhì tàálà nǹkan sorúkọ tèmi Ọlọ́run ti gbé mi sókè mi dẹ̀ ní jábọ́ ẹ fi mí lẹ̀ lọ́rùn. Ṣé bẹ́ẹ̀ lẹ́nìkan máa tì mí ẹnìkan wá ní Láwòrí go to that party lọ gbé orí ẹ̀ sílẹ̀ fún ọkọ̀ fọ́gùnmọ́ lórí ká lè jà fún ẹ jọ láìsọ ọmọ kékeré. Bàbá lórí ọ̀rọ̀ ìgò tí wọ́n fọmọ yín lórí ṣé lẹ́yìn tẹ kó lọ́rọ̀ Zaria àti para sórí stage tán ló ṣẹlẹ̀ ní. rárá orí stage ni Zaria àti ní kó wá pè mí wá iwájú Zaria ni mo wà mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ báyìí mo fẹ́ yí padà níwájú ẹ̀ gangan láàrin àwọn group tí gbogbo wọn jọ wà lẹ́ni ẹ ti lọ́wọ́ mú gò ìtọ́jú mi ló ṣe mú gò. lórí tébù tí ẹ̀yin gárí gò yẹn. ìgò màtẹ́ ẹ̀ ni ó wà ń bẹ gbogbo ọjà bá gbogbo ìgò màtẹ́ ọtí kan pé ní màtẹ́ wáìnì ọtí báyìí ni ìgò kígò tó lè fọ adúrú orí kó tó fọ túkáyán gá báyìí ṣé ìgò kékeré ni ìgò kékeré kọ́ ọ fọ orí mi gan pátápátá ni
gbogbo táìmù tó fọ́ orí mi yẹn jọ gbogbo nǹkan tí mò ń sọ mi mọ̀ pé mò ń sọ̀rọ̀ ẹnìkan ló ń tẹ̀lé mi gbogbo nǹkan tí mò ń sọ yìí ẹnìkan ló tẹ̀lé pé ìgbà tó fọ́ orí yẹn pípé nǹkan tí mò ń pariwo pé ìyàwó mi wà níbí o ẹ bá ń pe ìyàwó mi o. ìyàwó àwọn wà ń bẹ lóòótọ́ pẹ̀lú. ó wà lágbo yẹn kó mọ̀ gbogbo àwọn tó wà lágbo mọ̀ pé wọ́n fọ́ orí mi ní ọ̀dọ̀ wọn ibẹ̀ náà mú mi mọ́lẹ̀ sí because wọ́n yẹn fọ́ orí mi tí bá gbé ẹ̀jẹ̀ yẹn straight bẹ́ẹ̀ yẹn tí bá ní strength láti gbẹ́jẹ̀ yẹn lọ sí orí stage àárín agbo máa dàrú pátákó.